ọjọ́ bí ní sáré ṣe kókó ọjọ́ ìmúmi ayé ṣe pàtàkì torí ọ̀pọ̀ lóde tí wọ́n padà lójọ́ ọ̀pọ̀ ni ò tilẹ̀ dáyé rárá o ọ̀pọ̀ ló gbórúkọ tán tí wọ́n tẹsẹ̀ mọ́rin ọlọ́jọ́ bí òkú oríire òní Èdùmàrè ajẹ́ oṣù ọ̀pọ̀ ọdún láyé bàbá fi lè pọ̀ tí káfọ́nà òròkà kò pọ̀ jù rárá torí inú ẹni kì í dùn ká pa mọ́ra ọ̀pọ̀ ló fẹ́ ṣe jù bẹ́ẹ̀ lọ tí wọn ò láǹfààní rárá ọlọ́jọ́ bí òkú oríire òní ìgbà ọdún kan ni ṣùgbọ́n kí n tó lè tẹ̀síwájú o mojúbà ọba akọ́dá iye ọba ṣẹ̀dá ọ̀run ọba tó dá ohun tí lò ní tó ní kó máa bẹ dídá ohun tí lò ní o mo ní kó jí sówó kó jí sọ́lá kó jí sáìkú bá alẹ́ ọ̀rọ̀ o àyàdá níjọ tí ń ṣọjọ́ bí lò ní kórí jẹ́ òpẹ́ láyé ọmọ láyà mo ní kó gbéra nílẹ̀ kó dìde gbé lólogó ń jí àṣeyí ṣàmọ́dún ọdún ayọ̀ ló máa ṣe ǹjẹ́ ta ni mò ń porí o alálàbá tí òṣàlẹ́wà fabric náà ni mama Rukiya mama Abdulrahman yèyé rọ yìí mọ́ wọn kì í abẹ́ ológun Alaba mo ní wọn kì í abẹ́ ọlọ́gbọ̀n wọ̀fà torí olólùfẹ́ rẹ ọkọ rẹ àyànfẹ́ rẹ Muritala ọmọlájà dára níjọ lónìí kì ọ̀rẹ́lẹ̀ bàbá tó bí ọlọ́mọ Christiana Ìkẹrẹ Ekiti níṣẹ̀lẹ̀ yẹyẹ àti bàbá tó bí ọlọ́mọ Mọ́ṣáléwá Alaba ó fi gbogbo ara ṣẹwà adúmáradáni ẹlẹ́yinjú ẹ̀gẹ́ èyí fúnjọ́ wo èyí mẹ́nugún òrékè lẹ́wà ni ṣùgbọ́n kí n tó lè tẹ̀síwájú mo fẹ́ sáré tètè relé yeye ètò bí ọlọ́mọ láàmú ọlọ́sẹ̀ méjì ìtakọ̀tàbọ̀ lórí ara wọn Ìkẹrẹ Ekiti níṣẹ̀lẹ̀ yeye ètò bí ọlọ́mọ ìwọ lọmọ wá ọmọ ẹkùn Ìkẹrẹ nkẹ́tẹ̀ ọmọ oníyànà ẹ̀ ń jiyàn ọmọ ìyẹn òjọ́ ni wọ́n ń jẹ nílé yeye ètò bí ọlọ́mọ ìwọ lọmọ olókùúta olúkẹrẹ ọ̀rọ̀lẹ̀ bàbá òsì ọmọ àrò onílẹ̀ Ọ̀ṣun àṣà kúyẹ̀rọ ọmọ níbẹ̀ nílá kọ̀kọ́ dín níbẹ̀ àdàsí kọ̀kọ́ lé níbẹ̀ apàkànjẹ ọmọ alákòókò mẹ́sànjọ́ fi bọ́ nílé rẹ̀ ará ilé mẹ́kìtì tí kì í sí ìkín ọmọ lóṣè méjì ìtakọ̀tabo òṣè kan méjì tí ń powó ẹrú mo mú tèmi rọmọ lọ́rẹ́jà ọmọ lóṣè gbárin gidi náà ọmọ lóṣè màrìjẹ́ ń ṣẹ̀gbẹ́rì gidi ará ulé àdó mi síwẹ̀rẹ̀ agolo yárẹ̀lẹ̀ o. Alaba járẹ̀lé bàbá tó bí ọlọ́mọ ilé ọmọ olúròkó ọmọ aṣọ́rò mọ̀yẹ́yìn dẹ ọmọ olúròkó méjì ìtakọ̀tabo ẹja kì í dádé orí ta odò ní dádé odò ìrókò aṣọ́lédè ni mo kú lẹ́rù bọ ọjà kó ṣọ́léire wàjò rógó kó ṣàìṣọ́léire wàjà kú kọ́dí ìyá mi gbé yanyanyan egúrú ní ṣọ́ọ̀ṣì tẹ̀rọ ọba ìjókòó níjà nódò ọmọ egúrú kó ṣe ìgboyà yàyà ọmọ egúrú kó ṣàmọ̀jẹ̀ dẹ kò sí bó tilẹ̀ pẹ́ láyé tó òní mọ̀ sáré ọmọ àṣeyí ṣàmọ́dún ọdún ayọ̀ ọdún ìdùnnú ọdún ire ló máa ṣe ìgbà ọdún kan ni mo pé bọ́bá níta nìkan yẹn rìn látẹ̀ nǹkan máa pé aláṣà bí ìṣàǹtà ní jẹ́.